When did you start to play DJ? I started DJing in 2000. You have your own. ẹ̀là o ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́n ẹni tí kò gbọ́ ń ṣera ẹ̀ òwe la fi pa ọmọ òkèdèjẹyà ó lóhùn gan táwa ní ti ṣàtòsọ ẹ̀ tó kọ ẹ̀ sọ fún wa ká gbọ́ òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣe bẹ́ẹ̀ rántí bọ́ọ̀yì ọmọ àlè yẹn tó ń gbé ẹnu nígbèkúgbè sí ṣí Sunday Igboho ṣe bẹ́ẹ̀ ti rí ẹnu yẹn náà ó ti sìn dénú káló báyìí ọwọ́ ọlọ́pàá ti tó ó ti wà nínú káló kí ló ṣe ẹ mọ̀ ipá wọn ṣẹ̀ṣẹ̀ ṣe òfin tuntun wọn ní o ò gbúdọ̀ mọ́ bàbá Tinubu fámílì ẹ̀ gọ́fìmẹ̀ntì ẹ̀ ọlọ́pàá bó bá ṣẹ̀ṣẹ̀ jọba ẹ̀ o ò gbúdọ̀ sọ̀rọ̀ o ò gbúdọ̀ complain o ò gbúdọ̀ criticize o ò gbúdọ̀ ṣe gbọ́n yẹn o ò gbúdọ̀ mọ́jú gan lásán ọlọ́pàá gbé ẹ òun wá gbọ́ yẹn ó bá bọ́ síta ó bá bẹ̀rẹ̀ ìpè lórí ẹgbẹ́ tó kù ìyẹn ọ̀gá ọlọ́pàá pátápátá ló bá tún bẹ̀rẹ̀ ìpè lórí Tinubu wọ́n bá ṣáà lókèétì ẹ̀ wọ́n ti wà ní àgọ́ ọlọ́pàá ó ti wà nù sẹ́ẹ̀lì níbi tó ti ń bá ẹ̀fọn jẹun papọ̀ nísìn ṣùgbọ́n ṣá ẹjọ́ ní ìgbà tẹ́yìn ọlọ́pàá sáré lè ṣe quick arrest yẹn tẹ́ tètè find ọmọ yẹn tẹ́ locate kí ló dé tẹ́ wá lè locate àwọn terrorist tí wọ́n wà ní orí TikTok tí wọ́n mú owó yìí ojoojúmọ́ náà stream tó ń jó tó ń ṣe life wọn bẹ́ẹ̀ báwo lẹ́yìn ò ṣe wá lè trace wọn mo ní bẹ̀rẹ̀ ní o ṣé kò tí ì fa arrest ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lẹ́yìn òdì mo ní kí sáré wá pé àkíyèsí wa sí àwọn kankan ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo mọ̀ wípé a máa bira wa láàrin ara wa pé ok kí ló wá ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ Biafra agitation Yorùbá nation Yorùbá agitation as well ṣé mo yí pé gbogbo wa pátápátá tó bá ní sọ pé irọ́ ni mo pa àtọmọ Ìgbò tó nígbàgbọ́ nu Biafra nation àti tí ò nígbàgbọ́ àtọmọ Yorùbá tó gbàgbọ́ nu Yorùbá nation àti tí ò nígbàgbọ́ ní àjọ ní òpù lórí declaration wọn yẹn gbogbo wa ládẹjọ́ mọ̀ wípé àwọn Biafra wọ́n strong they are very strong wọ́n bá ní ọdẹ wọ́n ṣiṣẹ́ lọ́rọ̀ kan ṣáà ti bá sọ pé wọ́n ṣiṣẹ́ kì í ṣẹ̀ṣẹ̀ tó máa sọ wọ́n dẹ́wọ́ wọ́n ṣe kinní kan ìyẹn ni mo kó papọ̀ wọ́n ṣiṣẹ́ streaming o gbogbo everything wọ́n ṣiṣẹ́ tó bá nírọ́ ni mo pa tó padà lọ́wọ́ confession wọn lọ́jọ́ declaration wọn wàá rí pé ó wà well organized wọ́n náwó wọ́n nára wọ́n sacrifice wọ́n ṣe oríṣiríṣi ṣùgbọ́n ìwọ àti èmi gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan Yorùbá àti Igbo everybody many of us I believe wípé after that their declaration a mọ̀ wípé Nigeria government wọ́n ti sòkò sórù ilé Nigeria government ó ti di dandan kí wọ́n gbóhùn onílé government yẹn ìpè government o àti Biafra o láàrin wọn òun á máa tàtàtà gbogbo ẹ̀ á bẹ̀rẹ̀ sí ní wọ́ lọ́lù gbé kinní kan by now pé irú bá ṣe ń sọ̀rọ̀ yìí pé a ti di woro sí woro ṣùgbọ́n here we are everywhere wá quiet a ò gbọ́ nǹkan kan nípa Biafra nation mọ́. ìjọ mọ̀ wípé the same irúkọ tí wọ́n tactics tí bàbá Tinubu àtàwọn ẹ̀sọ̀gbẹ́ ẹ̀ tí wọ́n lò fún wa ní Yorùbá nation òun náà ni wọ́n lọ lò fún àwọn Biafra ṣé o rántí gbà tí wọ́n arrest Kanu Nnamdi wọ́n believe ipò ti tán ṣùgbọ́n kò pẹ́ Samuel Ekpa take over wọ́n dé gbìyànjú láti fi orí Samuel Ekpa àti Nnamdi Kanu láti fi gbára wọn lóríṣiríṣi lórí ọ̀rọ̀ especially nígbà tí Samuel Ekpa bẹ̀rẹ̀ sit at home wọ́n lọ kó sínú ẹ̀ àwọn Ohanaeze àwọn elders wọn àti àwọn governors wọn bá ṣe meeting wọn promise tó bá fi lè stop sit at home tí ọ̀nà gọ́ọ̀mẹ̀ gbogbo kìíní yẹn wọ́n á release ẹ̀ wọ́n á ṣe gbá at a stage Kanu náà succumb yes tí ó sọ síta ó wà lórí media gbà yẹn tó bá rántí tó address Samuel Ekpa pé kó lọ stop sit at home Samuel Ekpa náà dẹ̀ sọ wípé láyé tá ká má rí títí tán fi máa fún ẹ ní freedom ẹ àwọn ò ní stop operation sit at home ní ọ̀dọ̀ wọn ṣùgbọ́n bí mo yẹn bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ sit at home ti kò ṣe pé stop wọ́n cancel ẹ̀ wọ́n eradicate ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ wá máa wò pé ṣebí wọn àwọn náà ti ní plan yes I believe èmi náà believe yìí pé wọn pẹ̀lú nǹkan tí wọ́n gbé síta ń gbà yẹn bí wọ́n ṣe jẹ́ kí ó rinlẹ̀ tó pé yes you know tí wọ́n lè máa expect pé there is something there might be a plan láti attack Samuel Ekpa tó jẹ́ leader then wọ́n á ti ní
the following one èèyàn tó máa tẹ́kọ̀ọ́ àti oríṣiríṣi ó wà bẹ́ẹ̀. Yes, it was well planned according to the information tó dọ́wọ́ ti tèmi. Àwọn ilé tí mo bá lè sọ síta lálàyé ń bẹ̀ máa ṣe. Ṣùgbọ́n Nigeria government ò fàyè gba gbogbo arrangement wọn. Nigeria government sọ wọ́n sọná sí gbogbo arrangement wọn. Wọ́n dẹ̀ wọ́n lédè rú, wọ́n dẹ̀ àárín wọn rú ṣùkùṣùkùṣùkùṣùkùṣùkù bọ́ ṣẹṣẹ nínú Yorùbá nation. Bí mo yẹn bá yín sọ̀rọ̀, ìjà burúkú ń ṣẹlẹ̀ láàrin wọn. Both Biafra in Nigeria and Biafra in abroad. Wọ́n wá lè wá rí fídíò yìí o, kán wá bọ́ síta o, kán wá sọ pé irọ́ ni mò ń pa o or anything. But deep inside them, mi ò dẹ̀ wá ṣe fídíò yìí láti sọ wípé bíyá mo fi in a negative way. Ṣé you understand? Mo kàn try ni because a lot of people tí wọ́n pè mí pé gbọ́ nǹkan kan mọ́, igbá kan àwo kan, Yorùbá nation náà ńkọ́ gbogbo ẹ̀. Òun ni mo ṣe ní láti wá ṣe àlàyé kékeré. Ìjà burúkú ń lọ láàrin àwọn Biafra agitators just the same way bí ó ṣe wà ní ìgbà yẹn. Àwọn tí wọ́n rán wá sáàrin wa tó bẹ̀rẹ̀ wèrè. Ó ń ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn tí gbogbo wa tí ìjà ṣẹlẹ̀ tá ń jà tí gbogbo ẹ̀ fi dojúrú. The same thing ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú Biafra. Ìyẹn ni àwa Yorùbá nation fi máa mọ̀ wípé iṣẹ́ ọwọ́ àwọn bàbá Tinubu àtàwọn ìyàwó, ọmọ, ẹbí, ará àti gbogbo àwọn èèyàn wọn òun ni àwọn tó gbé wá tó wá da movement rú. Di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. The same thing ni wọ́n ṣe fún wọn. Ṣé wá fẹ́ gbọ́ ta ni wọ́n lò? Guess irú èèyàn tí wọ́n lò. Sex wo lóore pọ́n máa lò? Ṣọ́kùnrin àbóbìnrin? Obìnrin náà tún lò. Òun ló gbọ́ yẹn. Wọ́n ti ẹ̀ jẹ́ kó yé mi gan ní ọjọ́ convention yẹn. Obìnrin kan wà tó wà ńbẹ̀ tí yóò dàbí ẹni pé òun ló take over lẹ́yìn Simon Ekpa. Wọ́n ti fẹ́ mú pass obìnrin yẹn lẹ́ o. Wọ́n ní ọjọ́ convention yẹn wàhálà rògbòdìyàn ṣẹlẹ̀, ìjà ńlá bẹ́ sílẹ̀ láàrin wọn. Ṣùgbọ́n wọ́n fi ọgbọ́n ṣe é. According to àwọn tó yẹ kó sọ̀rọ̀ láàrin àwọn obìnrin gan lọ́jọ́ yẹn tí wọ́n wà as a strongest one, wọn ò padà sọ̀rọ̀ ní ọjọ́ yẹn. Oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀, mi ní lè sọ àwọn àárín yẹn torí ó deep díẹ̀. Back to the matter. Obìnrin ni wọ́n lò fún wọn. Ṣé ẹ wá rí obìnrin tí lẹ́yìn Simon Ekpa àwọn náà ti make arrangement gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín. Obìnrin ló tẹ̀lé Simon Ekpa tó yẹ kó take over gẹ́gẹ́ bí Simon Ekpa. Ní Finland wọ́n ní kì í ṣe Simon Ekpa nìkan ni wọ́n arrest. Ṣùgbọ́n Simon Ekpa nìkan ni wọ́n declare pé wọ́n arrest, kì í ṣe òun nìkan. Nàìjíríà nísìnyí ìjọba Tinubu wọ́n náà ń gbé àwọn Biafra agitator káàkiri àwọn ò pariwo síta, wọ́n fi ṣe gbòònú ilé kan dọwọ́ bò mọ́ bẹ́ẹ̀. Bó àwa ṣe ti wá síta. Àtàwọn tí ó tó dọwọ́ bò mọ́lẹ̀ àti àwa tá pariwo síta. Iṣẹ́ ni gbogbo wa ṣe. Because ọ̀pọ̀lọpọ̀ báyìí ni wọ́n believe pé bó ṣe wá dọwọ́ bò mọ́lẹ̀ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n wúkọ́ tán kíní yẹn ń jóná lábẹ́ tó ń lọ burúkú lálálá. Many people ti lose hope. Wọ́n believe pé ibi tó end sí nìyẹn ó ti kú nìyẹn. Ṣùgbọ́n ní ìgbà títí ọ̀dọ̀ títí wa ariwo yẹn lọ la títí dè ní eléni stop ariwo yẹn ó sì ń lọ ó dẹ̀ máa lo bẹ́ẹ̀. Ó wá lè má strong tó títí tẹ́lẹ̀ o. Mo ti sọ fún yín pé stage by stage ni. Stage tá wà ń sìn nìyẹn. Tó bá tún yà tún dé another stage. Back to the Biafra kíní tí mò ń sọ. Obìnrin tí ó wá next yẹn after Simon Ekpa, ìjẹ́ mọ̀ wípé another obìnrin wà tó tẹ̀lé òun náà. Obìnrin tó tẹ̀lé obìnrin yẹn òun ló gbà bòdè. Wọ́n ní allegedly wọ́n ní obìnrin yẹn ló gbà bòdè fún obìnrin tó tẹ̀lé Simon Ekpa. Bí wọ́n yẹn bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, ìjà burúkú ṣẹlẹ̀ láàrin wọn débi wípé obìnrin yẹn bẹ́ẹ̀ ó ní láti calm down. Àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n á gbé òun náà. Obìnrin ni wọ́n lò fún wọn o. Obìnrin yẹn ni wọ́n fún ní owó àti oríṣiríṣi. You know how they operate now. Òun ló gbà bọ̀dẹ̀ tí ó jẹ́ kí gbogbo kinní yẹn kó ṣẹlẹ̀. As a matter of fact, ní Nàìjíríà bẹ́ẹ̀ àìmọye Biafra agitator òun ni wọ́n kó. Lára àwọn strongest agitator wọn lọ́kùnrin lóbìnrin wọn náà ti kó wọn ní Nàìjíríà. Ò gbọ́ many things ní online. Ìjà burúkú dẹ̀ ń ṣẹlẹ̀ ní àárín wọn burúkú.
wọ́n mismanage owó, wọ́n ìjà owó wà lára nǹkan tó ń ṣẹlẹ̀, trust wà lára nǹkan tó ń ṣẹlẹ̀, disappointment, betrayal, everything just the same way bó ṣe ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ títí wa náà bẹ́ẹ̀ náà ló ṣe ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ tiwọn, tó já sí wípé gbogbo àwọn tó jẹ́ strongest agitator láàrin wọn tó wà lé ọwọ́ ti bà wọ́n. Hence ìgbà tọ́wọ́ ti bọ̀gá àwọn ọmọ ẹ mọ̀ pé wọ́n á sá sẹ́yìn díẹ̀, ara wọn á fẹ́ balẹ̀ díẹ̀. Òun ní ọ̀pọ̀lọpọ̀ wa ò ṣe gbọ́ many things mọ́ nípa Biafra tí gbogbo ẹ̀ wá calm. Ṣó ti rí situation Nàìjíríà báyìí? Mo mọ̀ pé ìwọ tí ò gbàgbọ́ nínú nǹkan tí Yorùbá nation àbí Biafra nation wàá máa wí pé kí ló kàn ẹ̀yin yo ṣé kò wá da bẹ́ẹ̀ yẹn ṣé everywhere ò wá wà peaceful. Ó lè wà peaceful lójú yín bọ́ lójú tí tèmi èmi ò rí peace kankan nù Nàìjíríà. Nínú ìlà yìí lo inú ìgbèkùn ni mo rí tí gbogbo yín gbé. Even ẹ bá ń lọ patí tẹ́ ń ṣe yàlà tẹ́ ń ṣe yòlò ẹ wà nù ìgbèkùn torí òkè báyìí lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ yín wà. Ó bá jáde kò ṣú ọ̀fun ẹ pé ó máa padà wọlé. Ó wà nínú ilé ẹ̀gan tó mọ fẹ́ǹsì gàgàrà sókè kò ṣú ọ̀fun ẹ wípé ó máa survive. That is Nigeria situation. Ìyẹn security. Oúnjẹ wa ńkọ́? Ìwọ tí ò ń béèrè irú question yẹn, mo fẹ́ kí o múra dáadáa sórí 2025 ó máa lẹ́tìkẹ́ ní Nàìjíríà. Ṣé kò tí ì lẹ́tìkẹ́ kò tí ì le púpọ̀ jù tí a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n ti ń gbé ọmọ ta 20,000, 30,000, 50,000, 100,000, 150. Kò tí ì ṣe tó bẹ́ẹ̀ sí tí ẹlòmíì ti ń fi ọmọ exchange bone straight irun tádé sórí. Ibi tí ọ̀rọ̀ yẹn máa lè dé ká àfàìmọ̀ kọ́ máa fi ọmọ exchange oúnjẹ. Ẹ̀yin ń wá ọmọ family yín ń wá ọmọ. Àwa lọ́mọ tó surplus ń bí ẹ̀yin a lè kó méjì fún yín. Láyé dọ́run kọ́ jẹ́ titi yín kọ́ máa jórúkọ yín ká má pàdé mọ́. Ẹ fún wa bag of rice. Mélòó báyìí ẹ̀wà ìkọ́ báyìí ẹ kò fún wa ká máa lọ. Agreement is agreement. Ọlọ́run má jẹ́ kí situation Nàìjíríà kó sì débẹ̀ níbi tó ń lọ. Because má yọjú o. Ìwọ tó gbàgbọ́ nínú Yorùbá nation tó gbàgbọ́ nínú Biafra land má yọjú tó gbàgbọ́ ẹ̀yin wọn Nàìjíríà má yọjú o ojú yín máa bọ́ ṣó wá rí dókòkò study Tinubu àti government ẹ̀bọ́ ṣe rọ̀ ni ṣé wọ́n jọ ìjọba tí wọ́n rí lè kí ẹ̀ bẹ́ẹ̀ bá ekébi pa yín ká máa ṣubú ní títì ṣé ẹ rò wípé wọ́n kí ẹ̀ fún yín. Ó ní program tí bàbá Tinubu wá ṣe ní Lagos State ká máa wo ayé wọn wípé wọn ò ní anything láti offer wọn bọ́dẹ̀ ṣe máa ṣe 4 years tán ṣe máa ṣe ràbàràbà bàbá tẹ̀ ti declare ara wọn fún 2027 gan already bọ́n ṣe máa ṣe 8 years tí gbogbo ẹ̀ máa dojúrú náà lélẹ̀. A ní kẹ́ ẹ ṣe ẹ yá ẹ̀yin tẹ́ ní torí ẹ̀yin tẹ́ ẹ̀ ń jà fún wọn Nàìjíríà ẹ believe wípé àwa tá a gbàgbọ́ nínú Yorùbá nation àbí àwọn tó gbàgbọ́ nínú Biafra nation ẹ rò wípé ẹ̀yin yẹn ẹ love wọn Nàìjíríà ju àwa lọ àbí àwa lọ ta wọn Nàìjíríà kò lè yé yín àbòsí àtọ̀tẹ̀ ní ẹ̀yin náà mọ̀ nǹkan tá à ń sọ tẹ́ bá wá sọ wípé ẹ̀yà yẹn ò tí ì débi wípé ẹ ṣe nìkan pín kò sí wàhálà ẹnu ìjọ ni gbogbo wa jọ wà yìí. Apariwo ẹ tú Nàìjíríà ṣe wọ́n gbà àtàwọn gọ́ọ̀mẹ̀ntì tó lọ àtèyí tó wà ń bẹ̀ àti wèrè tó ń bọ̀ lọ́jọ́ iwájú ṣé ẹ rí traces any one of them tó rẹ́dí àti tú Nàìjíríà ṣe abọ́níkálùkù ń lọ bẹ̀ wọ́n á mẹ́kì orúkọ wọ́n á dẹ̀ mẹ́kì wọ́n á build political party wọn wọ́n á build family wọn àwọn tí wọ́n bá kó rọra tó jẹ́ àwọn A-list wọn àwọn náà oníkálùkù á mú tiẹ̀ tó bá ti ṣe tiwọn rábaràbá wọ́n á kúrò ẹlòmíì á tún take over. Nǹkan tí àwọn leaders Nàìjíríà ṣe nìyẹn kò sẹ́ni one of them tó really care nípa ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá àbí Nàìjíríà kankan. Fún àǹfààní ìwọ tí ò ń rò bẹ́ẹ̀ ni o. À ń sọ pé ẹ tú Nàìjíríà ṣe tẹ́ ẹ bá fẹ́ ká remain one as a one Nigeria ẹ tú Nàìjíríà ṣe wọn already àti tú Nàìjíríà ṣe. Ó dáná ẹ jẹ́ ká pé kóníkálùkù torí a ti tóbi jù kò sí nǹkan tó unite wa language ó separate wa ìwà ó separate wa everything ló separate wa kò unite wa kóníkálùkù máa bá tiẹ̀ lọ jẹ́jẹ́lì. Ẹni rọ́ kò tí ì yá ṣùgbọ́n ẹ mọ̀ pé a ti deal fún ṣùgbọ́n ẹni rọ́ torí pé ṣì fẹ́ jẹ ọ̀pọ̀pọ̀ ìyà tẹ́ ṣì ń jẹ yẹn preview ni ẹ fẹ́ kí òkì mi ẹ̀yin lẹ ṣì ń jẹ ìyà ẹ fẹ́ kí ìyà wa jẹ yín ẹni kò tí ì yá. Okay.
àwọn Afẹ́nifẹ́re o stroke Afẹ́nifẹ́bi stroke Afẹ́nifẹ́ra wọn ti ẹ̀dẹ̀ wá níyì mọ́ nílẹ̀ Yorùbá wọ́n ti wá di ohun àmúṣeré fẹ́dìyẹ àgbàlagbà tó bá ti jàjẹ́ ìwẹ̀yìn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ fúnra wọn ni wọ́n rúgbà wọn délé àgbà tí ò bá ti lè kẹhùn sọ̀rọ̀ tí ò lè kẹhùn sọ̀rọ̀ akẹtọ̀ sáré now ẹ̀yin Afẹ́nifẹ́re ìkànnì yín o ẹ̀ẹ́dá o ọlọ́run wà lẹ́yìn ẹ̀ nice lẹ́yìn ẹ̀yin jẹ́ kó yé wa wípé ìgbà tí bàbá Tinubu fẹ́ lọ bẹ̀ ẹ ṣe mítìn bàbá Fáṣọ̀rántì ẹ gbọ́wọ́lé lórí gẹ́gẹ́ bí ọmọ yín ẹni ọmọ yín ni ẹ̀yin Afẹ́nifẹ́re bọ́ síta ẹ ló máa gbọ́rọ̀ ẹnu yín ẹni ọ̀rọ̀ yín ayé elédè wa ni ọmọ yín ni ó ń lọ jà fún wa ń bẹ̀ ó ń lọ ṣe gbá kan ó ti wá débẹ̀ ṣé òyìn gbọ́ ti yín ṣá mo ní ìbéèrè ní o ṣé Afẹ́nifẹ́ bí Afẹ́nifẹ́ra Afẹ́nifẹ́re ẹ jọ̀ọ́ ṣé ọ̀rọ̀ tẹ́ ẹ bọ́mọ yín sọ ṣé kò tí ì wọ wọn ṣàǹsì báyìí ó dẹ̀ pọ́n ti gáṣà kẹ́kọ̀ọ́ rántí mọ́ omi ti mú o àbí ẹ mọ̀ ọmọ ìṣẹ́ṣọ́ ìyà fún wa ni àbáfẹ́nifẹ́ bí padà àtàwọn àti bàbá Tinubu wọn ara nǹkan tó sọ fún wọn kán ṣe fún wa òun ni bàbá Tinubu ṣe ló ń ṣe lọ́wọ́ ni ẹ kọ́ wọn Afẹ́nifẹ́ra wọn so ṣé kìí ṣe wípé ẹ ti lọ sọ fún bàbá Tinubu kó fi yí wa fòpẹ́yà kì í gbọ́rin ṣé gbogbo rògbòdìyàn tó wà lẹ̀ ṣó dọ́dọ̀ ti yẹn àwọn òbí yẹn Afẹ́nifẹ́re mo ní ìbéèrè ní o gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ ní Nàìjíríà ṣó padà dọ́dọ̀ ti yín kò lè dọ́dọ̀ ti yín ẹ̀yin ọmọ yín ló wà ń bẹ after all ọmọ yín ló wà ń bẹ náà ọmọ yín ni. akọrin Ògúndé Yorùbá sọ̀rọ̀ ẹ̀rẹ̀ ní bọ́ọ̀lù fàyàráyé gbá ó gbá wọn sísàlẹ̀ ó gbá wọn sódò ọ̀rọ̀ orin kọ́ ọ̀rọ̀ ẹ̀tọ́ ni. ṣé ń gbọ́ ẹ̀yin Afẹ́nifẹ́re ẹ wá sọ Yorùbá di bọ́ọ̀lù fàráyé gbá ẹ wá gbá wọn sókè ẹ gbá wa sísàlẹ̀ tẹ́lẹ̀ bàbá Tinubu gbà tẹ́yìn wá ṣe ní tìtọ́tẹ́ ní kó lọ síbẹ̀ ló lọ wò wá òun kúkú wá gbá gbogbo wa sódò ó ti dá ó wá fẹ́ fi wá ṣọmọ ẹja lóore kò sí wàhálà o ojú everybody máa bó ni o àjẹ́ wípé gbogbo wa ìpàdé dénú odò nìyẹn o kọ́lùwẹ̀ má kàn lọ kó sẹ́nu shark. You see tá bá ń bára wa sọ ẹ ní gbọ́ à ń torí ọjà máa níta ló ń jà lẹ́yìn ìkùlé òun ṣé bí gbogbo yín ṣe wá di oníbàárà tẹ wá ń gbégbá bàárà mo máa pariwo kìíní láti bí last 2 months ni mo ti pariwo ẹ̀ lọ́wọ́ àwọn fídíòsì tí mo ti ṣe sẹ́yìn mo ní Yorùbá ẹ ti fẹ́ dàlì májìrì bàbá Tinubu wọ́n ti sọ yín dàlì májìrì àgàgà ìgbà tó wá fi mọ̀mọ́ Fọláṣadé Tinubu wọ́n fi ṣe ambassador àlìmájìrì kí ni ìtumọ̀ ìyẹn rántí o bàbá Ṣèyí ó mú ráìsì ó di south east ó lọ pín bẹ̀ àti north mọ̀mọ́ Rẹ̀mí Tinubu wọ́n gbé owó ńlá fún wọn ní north náà o adẹ̀rí tí wọ́n gbé 1 billion fún bàbá Ọọ̀ni ẹjọ́ ṣé owó yẹn ti tán bẹ́ẹ̀ ni ẹ bá gbé 1 billion náà sílẹ̀ fún Christmas fún àwọn arúgbó wọn ò ní sọ wípé ẹ ṣe nǹkan kan tí mọ̀mọ́ Fọláṣadé náà owó burúkú ń bẹ lọ́wọ́ yín tẹ́ ẹ bá gbé 1 billion lẹ̀ fún àwọn ọmọ kéékèèké àbí vice versa a ní sọ wípé ẹ ṣe dáadáa. ẹ̀yin ọmọ Yorùbá ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín sọ wípé bí Tinubu bá ti ẹ̀ wá ń bẹ̀ for good 8 years bí orí ìkọ̀kọ̀ ṣe wà ókè ṣẹ́ẹ̀ṣì wà ókè náà mo ní béèrè ní o máa ń lẹ̀ mí lọ́kọ̀ mi ò láìkí ẹ don't come for me o ìbéèrè ò fàjà ọmọ wa ni ẹjẹ́ oṣù ó ti ń ṣe ó ń jọra wọn ṣó ti rí bákan náà ṣé kún ké bí eku ẹyẹ ké bí ẹyẹ tó bá wá rí bákan náà mo ní béèrè ní o Ọlọ́run kókó ṣàánú gbogbo wa ní o so àlàyé yẹn ni mo wá ṣe fún wa tẹ́ ẹ̀ bá gbọ́ kankan nípa Biafra mọ́ ohun tí wọ́n ṣe fáwa Yorùbá nation wọ́n ti ṣe fún àwọn Biafra o ó ti dọ́dọ̀ tiwọn náà o hence gbogbo ẹ ti make pem now nínú ọdún tuntun tá wá ń wọ̀ yìí lórúkọ Jésù Ọlọ́run á kó wa wọbẹ̀ Yorùbá nation Biafra nation what is the way forward what is next orúkọ tèmi ò yí padà rárá Yèyé Dára kò ní mò ń jẹ́ má gbàgbé láti bá mi share fídíò yìí ó lè bá mi share dọ́dọ̀ àwọn Biafra náà bá mi pè káàkiri mo rò pé àlàyé kékeré yẹn á help situation yẹn fún expectation tó ń béèrè tó ń dúró fún pé kò gbọ́ tó ò bá gbọ́ nǹkan kan nípa
Biafra nation for now till further notice. Rògbòdìyàn tí Yorùbá nation ti jà sẹ́yìn òun làwọn ṣẹ̀ṣẹ̀ ń fèsì lọ́wọ́ ẹ̀ òun ni mo ní wá bẹ́ẹ̀ fún ẹ o àti wọ́ Yorùbá nation tí wọn náà gbọ́ nǹkan kan nípa ọ̀dọ̀ tiwọn àwọn ṣẹ̀ṣẹ̀ fèsì ti àwọn nǹkan táwa fèsì ní ìgbà táwọn mọ̀mọ́ dé àwọn náà ṣẹ̀ṣẹ̀ fèsì wọ́n ti rán mọ̀mọ́ náà sí ọ̀dọ̀ títí wọn lọ jò ṣó ti wáyé yín ẹ̀yin tí à ń sọ wípé iṣẹ́ ọwọ́ àwọn politicians ní lágbájá tẹ́ ẹ nírọ́ ni the same obìnrin tán lò fún wa obìnrin náà lọ lò fún Biafra o ó ti dojúrú lọ́dọ̀ tiwọn náà wọ́n ń kópa wọn kàn pariwo síta ni o kò jù bẹ́ẹ̀ lọ orúkọ tèmi ò yípadà Yèyé Dára Kowé má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel má sì gbàgbé láti like fídíò yìí drop your comment ire o.